Yorùbá ní tó bá kọ wájú sí ẹ kọ́ ọ tá, tó bá kẹ̀yìn sí ọ kọ́ ọ tá, tó bá sì kù wọ nìkan kí o tún èrò ara rẹ pa. Mo kí gbogbo ojú tó ń wò mí lówùúrọ̀ yìí o, jákèjádò gbogbo tẹ́ tí ń wò mí pátá, àkókò tá wà níbẹ̀ ni mo fi kí wa. Èmi ọmọ yín náà ni Evangelist Daniel Taiwo Ọlọ́fìṣàwò aka Only Jesus ní ìkànnì yìí Only Jesus TV. Ṣé àlàáfíà lẹ wà bẹ́ẹ̀ mi náà ṣe wà níbí? Ẹ wò, yóò dára fún gbogbo ojú tó ń wò mí, ojú tá a fi ń wo fídíò yìí kò ní fọ́, etí tá a fi ń gbọ́ kò ní dí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ ohun tó ń lọ nípa Portable, gẹ́gẹ́ bí a ti mọ bó ṣe ń lọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí Portable, ohun ìṣòro àti ìdojúkọ tó ní pẹ̀lú ìjọba, àwọn wàhálà àti ìdààmú àìní ìfọ̀kànbalẹ̀ tó dé bá, àti onírúurú àwọn mẹ́sẹ̀gì tó ti ń jáde. Ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé Only Jesus TV dáadáa, fídíò kan wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní titun tó gbóná tó ń yeruku tó wà lórí ìkànnì yìí tí wòlíì kan tún sọ nípa Portable pé 2025 yìí ọdún ẹ̀sìn, ọdún ẹlẹ́yà ni fún, àyàfi tó bá ṣe nǹkan kan, tó bá gbègbèsẹ̀ kan pàtàkì yìí. Ó wà nínú fídíò yẹn, ẹ máa rí lórí ìkànnì yìí, kẹ́ lọ wò ó kí ni wòlíì yẹn ní kó ṣe. Ẹ wo ohun tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí lójú wòran yìí, Portable ni ó wà láàrin àwọn àgbààgbà, ó ti sátọ̀ àwọn àgbààgbà lọ. Ẹ mọ̀ Yorùbá sọ wípé a kì í lẹ́ni ní mọ̀sán ká mú kíkan. Àwọn tí Portable ní mọ̀sán ó ti lọ sátọ̀ wọn lọ báyìí kó má bàa mú kíkan. Ó ti lọ sá bá àwọn àgbààgbà pé kí wọ́n gba òun, ó ti sá wọnú ọgbà. So àwọn tó lọ gbà náà dẹ̀ ti pọ̀ ọmọ ọgbà nípa àwọn fẹ́ gbà báyìí. Ẹ wá ṣe irọ́ kan yín, ṣe mọ̀ pé ohun tí wòlíì sọ, ẹ má dẹ̀ gbàgbé náà lórí ìkànnì yìí, àáfàá kó máa dùn wọ́n sọ láìpẹ́ yìí náà, àwọn náà ṣe fídíò, mo update wa wà lórí ìkànnì Only Jesus TV náà bákan náà. Ẹ máa rí ohun tí àáfàá kó máa dùn sọ, ohun tí àáfàá kó máa dùn sọ àti ohun tí wòlíì sọ, ó máa jẹ́ bákan náà. Wọ́n ní ó ti ṣìṣe, ó gbá pásítọ̀ lójú, kó wá pásítọ̀ yẹn kó lọ tọrọ àforíjì, kó lọ tọrọ ìdáríjì pé kó lọ bẹ̀bẹ̀, kó dẹ̀ dùn pásítọ̀ yẹn nínú. Àmọ́ ṣé ìgbésẹ̀ tó wá gbé yìí, ṣé ìgbésẹ̀ tó yẹ kó gbé nìyẹn? Ṣé ohun tó yẹ kó ṣe nìyẹn? Anyway ṣá, ẹ jẹ́ kí n fi fídíò sílẹ̀ fún yín kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n kẹ́yìn náà wò ó, ẹ̀yin náà sì rò ọkàn yín pé bóun ló ṣe rí lọ́dọ̀ yín lọ́hùn. Ọ̀nà àbáyọ ni Portable ń wá káàkiri o. Ṣé ọ̀nà àbáyọ yìí, ṣé ọ̀nà tó tọ́ ló tọ́ yìí àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ṣé yóò dára fún wa. Ó yá lókè lọ́hùn.